nítorí Wike àwọn ọ̀gá ológun bínú pátápátá. Ó fẹ́rẹ̀ má sí ọ̀gá ológun kan bóyá èyí tó wà lẹ́nu iṣẹ́ ni o àbí àwọn tí wọ́n ti fẹ̀yìntì tí inú kò bí sí ohun tó ṣẹlẹ̀ láàrin mínísítà ìlú Àbújá Nyesom Wike àti ọ̀gá ológun kékeré kan Ahmad Yerima ní agbègbè Mabushi ní ìlú Àbújá. Kò sẹ́ni tí kò rí fídíò náà. Fídíò náà sì kárí ayé níbi tí mínísítà Wike ti ń tu oró jáde lẹ́nu bí ejò tó sì ń pe Yerima ní orúkọ burúkú tí bàbá àti ìyá rẹ̀ kò sọ. Bó ti ń pè ní aṣiwèrè ló ń pè ní òpònú. Ọ̀rọ̀ náà sì le gan ni. Gẹ́gẹ́ bí Wike fúnra ẹ̀ ti wí, ó ní tí kìí bá ṣe pé olórí ológun pátá pé òun ni ọ̀rọ̀ náà ìbá dìjà gboro. Èyí ni pé Wike ìbá pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ tí wọ́n wà lẹ́yìn òun náà pé kí wọ́n da wèrè bolẹ̀. Èyí tí a sì ń sọ yìí kọ́ là bá máa sọ. Ohun tó fa ìbínú àwọn ọ̀gá ológun gbogbo rèé pé Wike kò hùwà bí ẹni iyì, bẹ́ẹ̀ ni kò bọ̀wọ̀ fún aṣọ kakí ológun tí ọmọdé ológun náà wọ̀. Kàkà bẹ́ẹ̀, Wike ń ṣe bí ẹni pé agbára kan wà lọ́wọ́ ẹ̀ kódà tó ju ti ààrẹ Nàìjíríà fúnra ẹ̀ lọ. Bẹ́ẹ̀ kò ní irú agbára bẹ́ẹ̀, gbogbo ohun tó sì ń ṣe ní ìkọjá àyè pátágbà ni. Bí fídíò náà ti jáde, Tọro Brutai, olórí àwọn ọmọ ogun Nàìjíríà láàrin ọdún 2015 sí 2021 ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní ìwà náà kìí ṣe èyí tí ìjọba gbọ́dọ̀ gbà láàyè nítorí ìwà adógun sílẹ̀ ni. Ó ní ọ́físà ológun yìí kò lè déédéé wà níbẹ̀ tí kò bá jẹ́ pé ó ní àṣẹ kan tó gbé e débẹ̀. Bí ọ̀rọ̀ bá sì wá rí bó ti rí yìí, kò sí ohun tí mínísítà náà gbọ́dọ̀ ṣe ju pé kó padà kó sì lọ bá àwọn ọ̀gá tó rán ọmọkùnrin náà níṣẹ́ tàbí kó kọ̀wé sí ẹni tó jẹ́ ọ̀gá pátá fún iléeṣẹ́ ológun gbogbo. Àwọn ni wọn yóò bá yanjú ọ̀rọ̀ náà tí kò sì ní wàhálà kankan nínú. Brutai ní ìwà Wike yẹn ò dáa, bí ẹni tí kò ní bọ̀wọ̀ kankan fún iléeṣẹ́ ológun Nàìjíríà ni. Ọkùnrin náà ní gbogbo àwọn alágbára ìjọba àti àwọn ológun gbọ́dọ̀ dá sọ̀rọ̀ náà kíákíá ni, nítorí ìwà kí ẹnìkan torí pé òun lágbára kó lọ dúró níwájú ológun tó wọ aṣọ ìjọba sọ́rùn kó sì máa sọ irú àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tí Wike ń sọ nì bíi ti ẹni tó fẹ́ ba ọ̀pá àṣẹ àwọn ológun ní Nàìjíríà jẹ́ ni. Torí ètò ìpàṣẹ àti ìgbọ́rùn àwọn ológun yóò dàbàrú pátá ni. Ohun tí Brutai ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé nínú iṣẹ́ ológun, àṣẹ ẹyọkan náà ni wọn yóò pa fún ọ́físà tí wọ́n bá rán níṣẹ́. Wọn kò ní pàṣẹ méjì fún un. Ẹnìkan náà tó sì jẹ́ ọ̀gá rẹ̀ ni yóò pàṣẹ bẹ́ẹ̀. Bí wọ́n bá ti pàṣẹ fóun bẹ́ẹ̀ yẹn, kò sí àṣẹ ẹlòmíì tí yóò tún tẹ̀lé. Àfi nígbà tí ọ̀gá ẹ̀ tó pàṣẹ fún un pé kó ṣe báyìí bá tún padà wá láti yí àṣẹ náà padà nìkan. Bí bẹ́ẹ̀ kọ́, àṣẹ àkọ́kọ́ yẹn náà ni yóò máa tẹ̀lé títí tí wọn yóò fi ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe. Ohun tí wọ́n ṣe ń ṣètò báyìí ni pé nígbà tí ọ̀gá kan bá pàṣẹ fún ọ́físà kan tí ẹlòmíì dé tó tún pàṣẹ fún ọ́físà náà, bó bá jẹ́ lójú ogun tàbí níbi tí nǹkan ti le ni, àwọn ọmọ ogun tó bá wà lẹ́yìn irú ọ́físà bẹ́ẹ̀ yóò túká pátá tí kò sẹ́ni tí yóò lè darí wọn mọ́, nítorí àṣẹ yóò máa wá káàkiri ibi gbogbo ni tí wọn kò sì ní mọ èyí tó yẹ kí wọ́n tẹ̀lé. Nínú iṣẹ́ ológun ni eléyìí wà. Ohun tí wọ́n sì fi gbé iṣẹ́ náà dúró nìyẹn. Nígbà tí ohunkóhun bá sì ti ṣẹlẹ̀ tí ètò báyìí bá dàrú, ọ̀rọ̀ di pẹ́ǹtúká nìyẹn, bí ìgbà tí kò sí ọmọ ológun lórílẹ̀‐èdè yìí mọ́ ni. Àwọn kan sọ pé bí Wike ti dé ọ̀dọ̀ Yerima yẹn, ó yẹ kó ti mọ̀ pé ọ̀gá òun kan ló dé. Mínísítà náà ń ṣojú ìjọba àpapọ̀ ni, kó sì ṣe ohunkóhun tó bá pa láṣẹ fún un. Àmọ́ àwọn ọ̀gá ológun yìí ní iṣẹ́ àwọn ò rí bẹ́ẹ̀. Wọ́n ní kódà ọ̀gá àgbà Ṣọja pátá kò ní pàṣẹ fún un, wọn yóò ránṣẹ́ sí ẹni tó pàṣẹ fún un ni. Ìtumọ̀ èyí ni pé ọ́físà tí wọ́n bá pàṣẹ fún wà nínú ìdè ni. Ó dìgbà tí wọ́n bá tú u sílẹ̀ nínú ìdè náà. Ohun tó sì mú kí iṣẹ́ ológun ní ìkóra ẹni níjàánu tó lágbára gan nìyẹn. Ohun tí gbogbo àwọn ọ̀gá pátá nínú iṣẹ́ ológun ṣe wà lẹ́yìn Ahmad Yerima nìyẹn, ọkùnrin ológun tó kọjú Wike ní gbangba. Wọ́n ní Wike pàápàá kò tilẹ̀ hùwà bí ẹni àpọ́nlé rárá, nítorí gbogbo ọ̀rọ̀ tó ń sọ kì í ṣe èyí tó gbọ́dọ̀ máa ti ẹnu mínísítà ìjọba Nàìjíríà jáde. Àwọn yìí ní fídíò náà ti kárí ayé báyìí, gbogbo àgbáyé yóò sì mọ irú mínísítà tí Nàìjíríà ní, pé ẹnìkan tí kò mọ bí òfin ti jẹ́, tí kò mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ tàbí tí kì í tẹ̀lé òfin Nàìjíríà rárá ni.
lórí àwọn ológun pátá ní Nàìjíríà, Olúfẹ́mi Olúyẹdé ti sọ̀rọ̀, kò sì sọ̀rọ̀ méjì tó sọ ju àpọ́nlé fún ọmọdé ọ̀gá ológun náà lọ. Ó ní ohun tí Yerima ṣe yìí fi hàn pé ọmọ kan tí wọ́n kọ́ níṣẹ́ ológun tí ẹ̀kọ́ náà sì yé fúnra ẹ̀ ni. Ó ní ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn ni pé níbi tí ọ̀rọ̀ bá ti le tàbí tí nǹkan bá tilẹ̀ ti dàrú kí wọ́n farabalẹ̀ ní o, kí wọ́n má fi wàràwàrà tàbí ìbínú ṣe ohunkóhun. Ohun tí wọ́n ń pè ní ọ́físà nìyẹn. Ó ní ẹ̀kọ́ náà ni Yerima fi hàn yẹn pé pẹ̀lú gbogbo bí Wike ti ń bú u tó ń pè é lórúkọ burúkú tó, ọmọ ológun náà kò torí ẹ̀ bú Wike padà, bẹ́ẹ̀ ni kò sì fìgbà kankan bá a sọ̀rọ̀ àrífín. Ó ní láti ìbẹ̀rẹ̀ dé òpin ọmọkùnrin náà gbé ẹ̀kọ́ àwọn jagunjagun yọ. Olúyẹdé ní kò sí ohun tí àwọn lè ṣe ju kí àwọn gbé oríyìn fún Yerima lọ, torí ó fi ẹ̀kọ́ tí àwọn kọ́ hàn, ó sì hàn sí gbogbo ayé pé ẹ̀kọ́ ológun ńlá ni àwọn ń kọ́ àwọn ológun àwọn ní Nàìjíríà. Òun náà ní kò yẹ kí ọ̀rọ̀ náà dabarú tó bẹ́ẹ̀ yẹn, ìyẹn bó bá ṣe pé mínísítà náà fi ọgbọ́n ṣe. Bó ti sọ̀rọ̀ náà ló fọkàn àwọn ológun ẹ̀ gbogbo balẹ̀. Ó ní nígbàkigbà tí àwọn bá rán àwọn sọ́jà àwọn àtológun míì níṣẹ́ tí àwọn rán wọn jáde, àwọn yóò wà lẹ́yìn wọn gbágbáágbá ni nínú gbogbo yòówù tó bá ṣẹlẹ̀ sí wọn, pàápàá nígbà tó bá jẹ́ iṣẹ́ tí àwọn rán wọn ni wọ́n jẹ́. Mínísítà ètò ààbò ilẹ̀ wa náà Muhammadu Badaru ní kò sí kinní kan tí òun fẹ́ wí náà ju kí òun gbé oríyìn fún àwọn ológun àwọn lọ, torí gbogbo ọmọ ogun tí àwọn bá rán jáde tí wọ́n bá ṣe dáadáa níwọ̀n ìgbà tó bá ti jẹ́ àwọn làwọn rán wọn jáde tí wọ́n sì jíṣẹ́ náà bí iṣẹ́, kò sí ohun tí irú ẹni bẹ́ẹ̀ yóò gbà lẹ́nu àwọn ju oríyìn lọ. Ó ní lóòótọ́ àwọn yóò wádìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí o, àwọn yóò sì mọ ohun tó ṣẹlẹ̀ gan-an, ṣùgbọ́n ìwà tí ọ̀gá kékeré ológun náà hù ní gbangba lójú ayé gbogbo ti fi hàn pé ọmọ ogun tó ṣe é mú yangàn láwùjọ àti níbikíbi ni. Badaru ní bí àwọn sọ́jà bá ń gbìyànjú láti máa ṣe dáadáa láwùjọ, àwọn ará àwùjọ náà gbọ́dọ̀ máa gbìyànjú láti ṣe dáadáa sáwọn ológun yìí, nítorí èèyàn ẹlẹ́ran ara làwọn náà, àwọn tí wọ́n sì fi ẹ̀mí tiwọn lélẹ̀ láti dáàbò bo ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè wọn náà ni wọ́n. Torí bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ẹni àbùkù, ẹni àpọ́nlé ni wọ́n gbọ́dọ̀ máa jẹ́ lójú àwọn èèyàn àwùjọ. Ó wá parí ọ̀rọ̀ ẹ̀ pé nílé iṣẹ́ ológun tàwọn o, àwọn yóò máa dáàbò bo gbogbo àwọn ọmọ ogun àwọn ni, pàápàá nígbà tó bá ti jẹ́ iṣẹ́ tí àwọn rán wọn ni wọ́n jẹ́. Ọ̀pọ̀ èèyàn ní ọ̀rọ̀ àwọn ọ̀gá ológun wọ̀nyí ń yà lẹ́nu, ohun tí wọ́n sì ń sọ ni pé kí ló ṣe tí àwọn ọ̀gá náà ń gbèjà Yerima bẹ́ẹ̀, ẹni tó yẹ kí wọ́n bá wí ni. Àmọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ààbò orílẹ̀-èdè ní ìwọ̀nba ohun tó ṣẹlẹ̀ yẹn, bí àwọn ọ̀gá ológun kò bá tètè jáde bẹ́ẹ̀ kí wọ́n tètè sọ̀rọ̀, ohun tó lè dá wàhálà gidi sílẹ̀ láàrin àwọn ọmọ ogun wa ni, tí yóò sì padà kó bá ìjọba. Wọ́n ní bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, gbogbo àwọn ọ̀gá kéékèèké inú sọ́jà àti ológun gbogbo ni wọ́n ń wòye ohun tó fẹ́ ṣẹlẹ̀. Bí wọ́n bá sì rí i pé àwọn ọ̀gá àgbà pátá kò ṣe kinní kan láti dáàbò bo ọ̀kan nínú àwọn, tó bá jẹ́ wọ́n fi í sílẹ̀ kí Wike fìyà jẹ gbé, ìṣòro gidi ni yóò wà fáwọn ọ̀gá àgbà láti máa pàṣẹ fáwọn ọ̀gá kéékèèké nínú iṣẹ́ ológun. Ìyẹn ni wọ́n ṣe ń sọ pé Wike kò lẹ́tọ̀ọ́ láti dúró níwájú ọ̀gá kékeré nínú iṣẹ́ sọ́jà kó máa halẹ̀, kó máa pariwo, kó máa ṣépè, pàápàá níbi tí àwọn oníròyìn àgbáyé gbogbo wà, pé ó yẹ kí ó mọ irú ipò tí òun wà, ipò náà ló sì yẹ kó lò láti fi mọ ohun tó yẹ kí òun ṣe. Ọmọọṣẹ́ Wike pàápàá ti sọ̀rọ̀, ìyẹn Lérè Ọláyínká. Ó ní ilẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ọ̀gá ológun ojú omi tẹ́lẹ̀ ọ̀gágun àgbà Ṣọbairu Gambo ló ní, ṣùgbọ́n kì í ṣe òun gan ló ní, wọ́n gbà á ni. Ó ní àwọn kan ni wọ́n ti fún nílẹ̀ náà láti 2007 pé kí wọ́n fi kọ́ àwọn iléeṣẹ́ sí. Santos lórúkọ iléeṣẹ́ wọn ń jẹ́. Àmọ́ ní 2022 wọ́n padà wá, wọ́n ní àwọn fẹ́ sọ ibẹ̀ di ẹ́sítéètì, ilé ìgbé. Ìjọba Àbújá kò gbà fún wọn nítorí wọ́n ní ibi tí wọ́n fẹ́ kọ́ àwọn iléeṣẹ́ ńláńlá sí ní ibẹ̀, kì í ṣe ibi tí wọ́n pèsè fáwọn ilé gbígbé. Àmọ́ wọ́n sì wà lẹ́nu ẹ̀ títí tí ìjọba ìgbà náà fi kó gbá sílé. Lẹ́yìn ìyẹn làwọn Santos bẹ̀rẹ̀ sí gé ilẹ̀ náà tà fáwọn èèyàn láwùjọ láti wá kọ́lé sí. Lára àwọn tí wọ́n sì ta ilẹ̀ ọ̀hún fún ní ọ̀gágun Gambo. Lérè ní kàkà kí Gambo wá lọ bá àwọn tí wọ́n lù ú ní jìbìtì tó gba owó lọ́wọ́ ẹ̀jà, ó fẹ́ jẹ́wọ́ pé olórí ológun lòun. Ìyẹn ló ṣe kó àwọn ọmọ ogun síbẹ̀ láti máa sọ pé bí ọ̀rọ̀ ilẹ̀ náà ti jẹ́ nìyẹn, kì í ṣe ti ọ̀gágun àgbà Ṣọbairu Gambo, wọ́n lù ú ní jìbìtì ni.
Pẹ̀lú àlàyé tí olùdámọ̀ràn Wike yìí ṣe, ohun tí àwọn èèyàn ń wí náà sì ni pé ẹran tí kò yí lọ̀rọ̀ yìí kò wá ọ̀bẹ rárá. Bí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ náà, kì í wá ṣe Ahmad Yerima tí wọ́n pàṣẹ fún kó wá lọ sọ ibẹ̀ ni Wike yóò gbé irú ìjà ńlá bẹ́ẹ̀ yẹn lọ bá a. Ohun tó lè ṣe tí ọ̀rọ̀ náà yóò sì yanjú lẹ́sẹ̀kẹsẹ̀ ni kó kọ̀wé sí olórí àwọn ológun, wọn yóò sì gba ilẹ̀ náà padà fún un. Yàtọ̀ síyẹn, àwọn míì ní àṣehàn ní Wike fúnra ẹ̀ wá ṣe kí wọ́n lè mọ̀ pé ó ń ṣiṣẹ́ tàbí pé ó lágbára ló gbé e dé orí ilẹ̀ yẹn. Pé kí ló dé tí kò lè rán àwọn ọmọọṣẹ́ ẹ̀ lọ, àwọn tí wọ́n bá jẹ́ ọ̀gá nílé iṣẹ́ ìjọba rẹ̀. Àwọn ló yẹ kó mójútó irú ọ̀rọ̀ báyìí, kì í ṣe òun odidi mínísítà ni yóò gbéra tí yóò máa rìn kiri pẹ̀lú ọlọ́pàá àti oríṣiríṣi jàǹdùkú lẹ́yìn. Bí àwọn ọ̀gá nílé iṣẹ́ ẹ̀ bá lọ síbẹ̀ tí wọ́n bá padà dé tí wọ́n bá bá ìṣòro àwọn ológun níbẹ̀, Wike fúnra ẹ̀ ni yóò kàn sáwọn olórí ológun, kódà kó sí ẹni tí yóò rí tàbí tí yóò gbọ́ bí ọ̀rọ̀ náà ti jẹ́. Àmọ́ òun náà fẹ́ ṣe àṣehàn ni, ó fẹ́ ṣe kárí ni, ìyẹn ló ṣe kó àwọn ọ̀gá rẹpẹtẹ lẹ́yìn tó sì dàbí ìgbà tí wọ́n ti iléeṣẹ́ wọn pa níjọ́ náà, torí gbogbo àwọn ọ̀gá pátá ló tẹ̀lé tó kó àwọn oníròyìn dání káyé lè rí i pé Wike ló lórí apàṣẹ. Ohun tó sì dàbí pé ó bí àwọn ọ̀gá ológun gbogbo nínú sí i. Ohun tó sì dàbí pé ó ń bí àwọn ọ̀gá ológun gbogbo nínú sí Wike nìyẹn o. Ọ̀rọ̀ náà kò sì tí ì yanjú rárá. Yẹmí Ògúnjọbí ló ń tẹ̀lé ọ̀rọ̀ Wike àti àwọn ọ̀gá ológun yìí. Ọláìwọlá alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.